Gbàtí bàbá wa papòdà. Nígbà tí bàbá Inisa wa papòdà. Wọ́n papòdà báyìí. Wọ́n papòdà báyìí. Mo pe Sheikh Tijani. Bàbá wa wọ́n pe Maolana Sheikh Tijani Niyass. Sheikh Ibrahim Inisa kò lè tawọ́ fà. Wípé bàbá Inisa wọ́n ti papòdà báyìí o. Wọ́n la ó wálé dún alimu ingilisiya wala arabiya. Ó sì ní ọmọ tó nímọ̀ nípa èdè English àti Lárúbáwá. Mo sọ fún Sheikh bẹ́ẹ̀. Bàbá wa sọ fún Sheikh Tijani Niyass bẹ́ẹ̀. Wọ́n ló jáde jamia. Wọ́n ló jáde jamia. Ní English. Ní English. Ó sì jáde sanawi. Ó sì jáde sanawi. Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kí ni mo sọ fún Sheikh yẹn? Gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ dá kí ni bàbá wa sọ fún Sheikh Tijani Niyass yẹn? Tí n bá fi Musa wá sàlẹ̀ ọ̀ tí n bá sọ̀rọ̀ yẹn. Tí bàbá wa ò bá sọ̀rọ̀ yẹn fún Sheikh Tijani Niyass. Wọ́n làwọn ò mọ̀. Bàbá Maolana Sheikh Tijani Niyass sọ pé àwọn ò mọ̀. Wọ́n ní kí lórúkọ mo ní Musa wá ló ń jẹ́. Wọ́n ní kí lórúkọ ẹ̀? Wọ́n ní Mustapha ló ń jẹ́. Wọ́n ní ta ló ń kírun nígbà tí bàbá ò gbádùn. Bàbá wa ní Sheikh Tijani Niyass wa ní ta ní kírun nígbà tí bàbá ò gbádùn. Mo lè mi mò ń kírun. Àwọn làwọn ń kírun. Wọ́n ní kí n máa kírun lọ pé àwọn ò wà yẹn díẹ̀. Bàbá Sheikh Tijani Niyass wa ní wọ́n sọ fún bàbá wa aláìṣítù pé máa kírun lọ tí mo bá dé màá wá yanjú ẹ̀. Ẹ dàrú. Wọ́n bí wọ́n ní. Wọ́n ní ṣé ẹ̀wà padà dàrú. Ṣé ẹ retí bàbá mọ́? Ṣé ẹ retí Sheikh Tijani Niyass mọ́? Tẹ̀fi ṣe aburú àwọn tó fẹ́ jogún kànáàsì. Àwọn tó fẹ́ jogún kànáàsì. Àtàwọn tó fẹ́ jẹ náà ìbí. Àtàwọn tó fẹ́ jẹ náà ìbí. Àwọn nù. Ọlọ́nu. Àwọn tó dá wàhálà lẹ̀. Àwọn tó dá wàhálà lẹ̀. Tó fẹ́ jogún kànáàsì. Tó fẹ́ jogún kànáàsì. Mo gbọ́ ń jọ kan tán ní gbogbo tí bàbá ní sáà dà lẹ̀. Wọ́n lé nìkan ló sà. Bàbá agbọ́njọ́ kan wípé gbogbo tí bàbá ní sáà dà lẹ̀ ẹnìkan ló sà. Wọ́n máa da nǹkan dáadáa lẹ̀. Wọ́n máa ń dà nǹkan dáadáa lẹ̀. Nǹkan dáadáa kan ojú ṣe dà lẹ̀. Ẹ lọ sí ìlú mọ́ta níbi tán ti da ọjà lẹ̀ tán lu gbàǹjo lé lórí. Ẹ lọ sí ìlú mọ́ta ẹ lọ wo ibi tó ti da ọjà lẹ̀ tí wọ́n lu gbàǹjo lé lórí. Kẹ́ wá sọ pé nǹkan dà lẹ̀ nìkan ló. Ṣé nǹkan dáadáa ni wọ́n dà lẹ̀? Ṣé nǹkan dáadáa ni wọ́n dà lẹ̀ ní tẹ́nìkan sà? Nítorí wọ́n jẹ́ nǹkan dáadáa àwọn èèyàn dà lẹ̀. Mo wá sọ pé n tí ṣèwò sọ ni wọ́n ní ọ̀dà gbogbo ẹ̀rú. Wọ́n jọ wọ́n á sọ fún pé tí Sheikh Tijani sọ ní wọ́n da gbogbo ẹ̀rú ni. Àwa sì ti lẹ́kọ̀ọ́ láti ilé. Mo sọ́njú ní pé ilé wa kò tóbi àmọ́ kò síbẹ̀ kéré náà. Bàbá wọn sọ ń dọ́sí wípé ilé wa ò tóbi àmọ́ kò fi bẹ́ẹ̀ kéré náà. Ìyá tó bí bàbá wa. Ìyá tó bí bàbá wa. Mo wà bí ọmọ ọdún 12 ọdún 13. Bàbá wà níbi ọmọ ọdún 12 sọmọ ọdún 13. Mo sì láwọn ẹ̀gbọ́n tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n dádì mi. Wọ́n sì láwọn ẹ̀gbọ́n tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá wa. Ìyá bàbá wa wàlíyà ni. Ìyá tó bí bàbá wa wàlíyà ni. Ìyá tó bí bàbá wa tó ń sọ̀rọ̀ yìí wàlíyà Ọlọ́run ni. Wọ́n wá pè wá jọ náà ní kẹ́dì ẹ bá lọ sí orí àkàkẹ́ ló wà lọ akéré. Wọ́n wá pè àbá wájọ́ náà ìgbé tọ̀ tẹ́dì ẹ bá lọ sórí. Ó sì mi nìkan wọ́n pe gbogbo wa. Wọ́n pe gbogbo wa. Mo kéré jù nù wọn. Pé tẹ́dì ẹ bá lọ sórí àkìtàn kí ló wá lọ. Kò sẹ́ni tó lè dáhùn. Kò sẹ́ni tó lè dáhùn. Ìyá náà ló dáhùn. Màmá wa náà ló dáhùn. Wọ́n ní ẹ̀rẹ́ díẹ̀ tó lọ wọ́n ní wọ́n mọ̀ talẹ̀ wọ́n ní kòló náà wá. Èkòló ni wọ́n ń wá. Wọ́n ní ẹ̀yin máa fi ìgbésí ayé ju ẹdìẹ o. Ẹ̀yin máa fi ìgbésí ayé yín jọ ẹdìẹ o. Wọ́n ní ẹdìẹ tó bá tanlẹ̀ tí wọ́n bá pọ̀ tán tanlẹ̀. Wọ́n bá pọ̀ tán tanlẹ̀. Èyí tó bá rí kòló. Èyí tó bá rí kòló. Yóò gbé sá. Yóò gbé sá. Àwọn tó ń tẹ̀lé yẹn ò ní tanlẹ̀ mọ́. Àwọn tó ń tẹ̀lé yẹn náà wà ní tẹ̀lẹ̀ mọ́. Wọ́n máa lé káàkiri. Wọ́n á máa lé káàkiri. Èkòló ló sì pọ̀ lórí àkìtàn yìí. Tí kan bá rí gbà lẹ́nu ẹ̀. Tí kan bá rí gbà lẹ́nu ẹ̀. Òun náà ó tún parapọ̀ mọ́ ìtàn tó ń lé. Òun náà tún èyí tí wọ́n gbà lẹ́nu ẹ̀. Òun náà tún parapọ̀ mọ́ ìtàn lé. Òun tún máa lé yẹn náà lọ. Ìyá wa sọ pé ẹdìẹ tó rí kòló tó gbé sá ó ṣe láìfi. Màmá wa gbà ni wọ́n ń sọ fún àwọn àwọn àńjọ́nà pé ẹdìẹ tó rí kòló tó gbé sá ó ṣe láìfi. Àwọn tó ń lé náà ṣe láìfi. Àwọn tí wọ́n ń lé náà àwọn náà ṣe láìfi. Àwọn tó ń lé yẹn wọn àbá ti lè. Àwọn tí wọ́n ń lé yẹn wọn àbá ti lè. Ibi tó ti rí kòló yẹn. Ibi tó ti rí kòló yẹn. Kán wà bẹ̀ kòló kù ń bẹ̀. Káwọn náà tan bẹ̀ kòló sì kú ń bẹ̀. Èmi tèmi sọ fún Sheikh Ibrahim Inisa nínú Kaaba pé mọ́sálásí tó ju eléyìí lọ ẹjẹ́ àtọrọ rẹ̀ ní màá bá yín ju mọ́sálásí rẹ̀ ní. Bàbá wa tí wọ́n sọ fún Ọlọ́run ní Kaaba wípé mọ́sálásí tó ju elé lọ kọ́lọ́run ó kọ fún bàbá Inisa. Ṣé ní àwọn ọba yín ju mọ́sálásí?
ìní lè sọ fún Ọlọ́run mo dára mi lójú náà. Bàbá wa dára wọn lójú. I know my God. Wọ́n confirm ara wọn, wọ́n sì mọ Ọlọ́run wọn. Ọlọ́run sì lájà tẹ́ bá confirm ara ẹ̀ kò ní dínà yín. Tẹ́ bá Ọlọ́run dẹ̀ láìjẹ́ kan tó bá ti lè confirm ara ẹ̀ Ọlọ́run náà ní dínà ẹ̀. So mi mọ̀ pé yàtọ̀ sí ń ta gbé wá láti ilé. Yàtọ̀ sí ń tán tí bàbá gbé wá láti ilé. Wọ́n sọ fún wa yìí. Tó sọ fún wa yìí. Èkó ló kù ń bẹ̀. Èkó ló kù ń bẹ̀. Káàdì ẹ̀yàn tanlẹ̀ kí wọ́n rí tiwọn. Káwọn adìẹ yẹn ó tanlẹ̀ kí wọ́n rí tiwọn. Ìyẹn làwa ń lò. Ìyẹn ni bàbá wa ń lò. Orí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ìyá máa bá yín du. Ọ̀rọ̀ àmọ́ bá yín du mọ́sálásí. Mọ́sálásí tó jẹ́ kó ju wa lórí àmọ́ bó ṣe bẹ̀rẹ̀. Mọ́sálásí tó pé àmọ́ bó ti bẹ̀rẹ̀.